orí mi ò kọrin ọlọ́run ọ̀tá ni ò sinmi láyé mi ilẹ̀kùn àánú tọ̀tá láwọn tí ṣí fún mi ò kí n rọ́nà lọ. orí mi ò kọrin ọlọ́run ọ̀tá ni ò sinmi láyé mi ilẹ̀kùn àánú tọ̀tá láwọn tí ṣí fún mi ò kí. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. orí mi ò kọrin. ẹ tún kú lé lórí ètò eléyìí tá a jọ mọ́ gbádùn ní dédé àkókò tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí. Elédùmarè lọ́ba mi ọba tó mú wa lọ níjẹjọ́ tó tún mú wa délé ní ògo f'Elédùmarè ọ̀pọ̀ ìjì ló ti ṣe bẹ́ẹ̀ ló ti já àmọ́ tọ́lọ́run ọba mi ò jẹ́ kí èmi àti ẹ ká bá ìjì náà lọ alhamdulillahi rabbil alamin èmi àti ẹ náà lájọṣe pé a fẹ́ sọdún léyà Ọlọ́run ní ọba wà láyé àtúwá sọdún ọ̀ǹtọ́ ọdún tó ń lọ kò tún kó wa lẹ́rù lọ alhamdulillahi Olaniyan mo tún ti dé nípa ń tọ́ ń ṣe bẹ́ẹ̀ tá ń bá lọ àtẹ̀yí tá ń ṣe bẹ́ẹ̀ tá ń bá bọ̀ ẹ mọ bá a ṣe jọ ń kà lọ́kọ̀ọ̀kan èjèèjì ẹ má gbàgbé ń tá a sọ kán yẹn máa lẹ̀ ẹ́ mọ́ra wọn ẹ má bínú pa àlẹ́sẹ̀ tó ń jẹjọ́ ọdún lọ́fà ọ̀pọ̀ sísí ọdún ni Ọlọ́run ọba mi òun lọ́ba kókókókó òun lọ́ba kẹ́gẹ̀kẹ́gẹ̀ Elédùmarè mi lọ́ba tó lẹ̀mẹ́ òun náà ló ṣe bẹ́ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ló ń fún wa ní ẹ̀mí tá ń lò lọ́wọ́lọ́wọ́ ẹ má gbàgbé o wípé mo ní pé a máa sọ̀rọ̀ nípa àwọn ìjọ tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n wọ Ìsìláàmù àbí àwọn ìjọ Ìsìláàmù tí wọ́n wà l'Ejigbo ọjà sí pé àwọn náà ń jẹ́ kí Ejigbo máa kún dáadáa kẹ́kẹ́kẹ́ nípa tìlànà ti Ìsìláàmù là ń sọ yẹn o bí Ìsìláàmù ṣe wo Ejigbo náà là ń tírìtì láti ẹjọ́ yìí apá keje lélẹ́yìí dẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí kí là á gbéyàwó léde àwọn ìjọ wo gan ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí wọ Ejigbo ọdún wo ni ẹ wọ̀ àwọn wo ló dá ìjọ ọ̀hún náà sílẹ̀ ẹ máa tẹ̀lé ń kálọ. nígbà tá a bá parí eléyìí láwa bọ́ sí ìtàn àwọn ìjọ ọ̀hún gangan àmọ́ ẹ máa bá mi kà á lọ ìjọ Ansarudeen àwọn ṣẹlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí dá ìjọ Ansarudeen ilẹ̀ ní 1936 mo ti sọ̀rọ̀ ń pa àwọn Ansarudeen àti wọ́n ṣe dálẹ̀ ọdún tí wọ́n dálẹ̀ nìyẹn lẹ́yìn náà ìjọ kan tó wọlé wá tá a mọ̀ sí ìjọ Ansarul Islam àwọn ó dé ní 1968 stroke 1969 ẹni wọ́n gbé ìjọ yìí wá ta ló mú ìjọ Ansarul Islam wá orí ta la fi sọ ta ló dálẹ̀ Alhaji Abubakar ẹlẹ́rùmọ̀ọ́kẹ́ àwọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n dá ìjọ yìí lẹ̀ kódà wọ́n tó dá ilé kéwú lẹ̀ tá à ń pè ní ilé kéwú ẹlẹ́rùmọ̀ọ́kẹ́ Arabic Islamic School nígbà náà bàbá wa ọ̀rẹ́ ìyẹn ọ̀kan lára àwọn olóyè kábíyèsí wa l'Ejigbo àwọn náà ṣe bẹ́ẹ̀ náà fún bàbá wa Abubakar ẹlẹ́rùmọ̀ọ́kẹ́ ní ilẹ̀ tí wọ́n fi kọ́ ilé kéwú ẹ lọ rè é béèrè wò wọ́n ń bẹ́ẹ̀ orípa wo ò tí ì parun Ansarul Islam ó sì ń bẹ́ẹ̀ ẹ lọ rè é sọpọ́ ọmọ lápárọ̀ kan. ẹ gbọ́ mi ìjọ mi tó tún wọlé wá ní 1970 kí lorúkọ ọjọ́ ọ̀hún tó wọlé wá òun ni Ahmadiyya níjọ tó ṣe bẹ́ẹ̀ tó dé ní 1970 Ahmadiyya tá à ń sọ yìí tá a ló mú wá àlùfáà wa ibi ń sàlámù wọ́n máa ń pè wọ́n ní bí sàlá àwọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n mú wọn ní bí sàlá akin Ahmadiyya náà bẹ̀rẹ̀ l'Ejigbo ẹ mọ̀ kálọ̀ bẹ́ẹ̀ sí ń káwọn ibi tá a bá pàdé tí ìṣẹ́jú mẹ́fà bá ti lò ní pẹ̀lú ògo Ọlọ́run lẹ́yìn ìgbà náà ni ìjọ kan tá a mọ̀ sí Yusurulai Association Nigeria ká sọ pé Yusurulai Association of Nigeria àwọn náà bá ṣe bẹ́ẹ̀ àwọn gbórí wọlé làgásíkálẹ̀ ìjọ tí gbogbo èèyàn mọ̀ sí ìjọ ìrọ̀rùn Olúwa àwọn dé ní 1991 ní ìjọ Yusurulai náà ṣe bẹ́ẹ̀ ni wọ́n wọ ìlú Ejigbo wá ní ìgbà náà ìjọ yìí ta ló ṣe bẹ́ẹ̀ ta ló mú wá mọ̀ ń bọ̀. Ọlọ́run máa sọ pé ó ṣe máa. àmì Ọlọ́run máa sọ pé ó ṣe máa padà lẹ́yìn mi. mo sọ pé ìjọ Yusurulai òun dé ní 1991. Alhaji wa Al-Imamu Jibrilu Bello àwọn ni olórí ìjọ náà tí wọ́n mú ìjọ náà wá. ẹ jẹ́ ń ṣe báyìí àkókò tí ń kọ́ mi ń papá mọ́ra kí n sáré ṣe pàápàá. ìjọ kan tún ṣe bẹ́ẹ̀ ó tún lálẹ́ wò lẹ́yìn
Yusuf láì tá a mọ̀ sí ìjọ Arahman ní 1999 ní ìjọ yìí dé. gbogbo tí mò ń sọ yẹn lọ rèé máa béèrè wò dáadáa. lẹ́yìn ìgbà náà ní Nasfat wọ̀lú ìjọ Nasfat àwọn náà ṣe bẹ́ẹ̀ wọ́n wọ̀lú Ejigbo ẹ wò pé ìjọ ti ń pọ̀ l'Ejigbo ọ̀pọ̀ jù bá lọ. orí ètò ilẹ̀ ti máa gbọ́. lẹ́yìn Nasfat níjọ́ kan tọ́jà ìbejì Nasfat bá ṣe bẹ́ẹ̀ lónà bá dé tí a mọ̀ pé títarí bá ti ń dé báyìí Kẹ́hìndé lókù tó máa tẹ̀lé. ìjọ Fatihu alikọ̀ríìbù nílùú Ejigbo ìgbà wo làwọn wọlé dé gan inú oṣù kọkànlá níjọ kọ̀ríìbù dó. ọjọ́ keje oṣù kọkànlá níjọ kọ̀ríìbù ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ ìlú Ejigbo dé Làgásíkálẹ̀. ọdún wo ni wọ́n wá dé 2004 ìníjọ kọ̀ríìbù ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ Ejigbo. àwọn ìjọ yìí ti gbalẹ̀ wọ́n ti gbìnàyà àwọn ìjọ yìí ti di ẹni tó jẹ́ pé wọ́n ti fẹsẹ̀ wálẹ̀ dáadáa. ìyẹn l'Ejigbo wa ẹ máa tẹ̀lé ń kálọ̀ àkókò mẹ́tẹ́ ńlọ. ta ló ṣe bẹ́ẹ̀ tó mú ìjọ kọ̀ríìbù wa níbo ni wọ́n ti bẹ̀rẹ̀ ìjọ kọ̀ríìbù ní mọ́sálásí àríkọ́sẹ̀ ibẹ̀ ni wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ àsàlátù. èmi ni àwárí àkóbá àdábá àbúrú. lábẹ́ àṣẹ àwọn bàbá wa nígbà náà àti akitiyan àwọn stars wa Muhammad Bashir Yusuf Akitegbe ìyálọ́jà. àwọn èèyàn mọ̀ ti ṣiṣẹ́ olóore lọ l'Ejigbo kí lèmi àti ẹ ó ṣe èmi tá ń sẹ̀mí lọ́wọ́lọ́wọ́ àti wọ́n tó ń sẹ̀mí lọ́wọ́lọ́wọ́ àní kí la fẹ́ ṣe erí pawó là á fi ilẹ̀. àwọn tí mò ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù wọn níṣì ń bẹ láyé lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ pé a sì tún rí wọn gẹ́gẹ́ bí àrídùnnú a rí wọn gẹ́gẹ́ bí àwọn èèyàn dáadáa wàláhì àná wọn dá òní wọn sì ń fọhùn rẹ̀ a nígbàgbọ́ pé ọ̀la wọn ò ní bàjẹ́ nítorí pé àná àti òní wọn wàláhì wọn ò fi ṣe bàjẹ́. gbogbo àwọn tí wọ́n mú àwọn ìjọsìn ìwá tí wọ́n mú ìjọ ìwá wàláhì èèyàn olóríire ni gbogbo wọn. ọ̀pọ̀lọpọ̀ wọn ló tún ṣẹ́kù lórílẹ̀ lọ́rẹ̀ béèrè wò dáadáa. ire àríwá ire gúúsù yìí o. ìjọ kan tó ń bẹ tó ṣe bẹ́ẹ̀ tó náà tó dé aslafu ní porúkọ rẹ̀ lẹ́yìn ìgbà náà ni naflabu tó dé lẹ́yìn ìgbà náà ni tàwámúnù náà tó dé tàdọ́múnù náà wá tẹ̀lé. mo ní mi ò lẹ́nìkan. tàwùnù náà ṣe bẹ́ẹ̀ ó wá lálẹ́ wù àkókò tí ń kó mi papọ̀ mọ́ra a mọ̀ tẹ̀síwájú lọ́jọ́ mẹ́jọ Olaniyan Bashiru lórúkọ tèmi jẹ́ ọmọ kàtàkàrà wọ́n mọ̀ àgbẹ̀sí lójú ọ̀táwìrì àrẹ̀mọ́nilé bàbá tó ṣe bẹ́ẹ̀ tó bí ń lọ́mọ bí Islam ṣe wo Ejigbo ni ẹ wo tẹ máa gbọ́ lọ́jọ́ mẹ́jọ a máa mú àwọn ìjọ lẹ́yọ kọ̀ọ̀kan nígbà tí wọ́n dé kí lójú wọn rí ọdún tí ń dálẹ̀ rè ẹ lọ rè mú mọ́wọ́ ó ṣeé ṣe ká mọ́ rìpíìtì ẹ̀ mọ́ kọ́mọ́ bá wà lọ jẹ́ tọ́tọ́lọ́jì ọ̀rọ̀ ẹ wò ó ẹ gbìyànjú ẹ máa yẹ̀wò dáadáa tá a bá ti sọ níkànnì ẹ tún máa béèrè wò sórí bí àbí òrí bẹ́ẹ̀ kọ̀ǹfàmù ọlọ́run ọba tó jẹ́ kí tòní ọ jẹ́ ìrọ̀rùn ní sísọ dákojọ́ yọ̀ǹda tọjọ́ mẹ́jọ náà fún wa nírọ̀rùn wala aláhàúlà wala kùwátà ìlà bílà àlíyìlà azim wala àwọn bàbá wa ìmáàmù ọmọ tó kéṣe tìlú Ejigbo à ń fi wọ́n tọrọ wípé kọ́lọ́run ọba mi kó jẹ́ kí bàbá wa kó jẹ́ wọ́n pẹ́ a sì ń fi wọ́n tọrọ káwa náà pẹ́ lórílẹ̀ wala aláhàúlà wala kùwátà ìlà bílà àlíyìlà azim ó dìjọ́ mẹ́jọ ó dàbọ̀. Ọlọ́run ni. Talẹ́ni tó ṣẹ̀dá ìwọ.